ẹ̀yin èèyàn mo fẹ́ ká gbé ọ̀rọ̀ yìí sí ọpọlọ ni o, ẹ jẹ́ ká gbé sínú làákàyè, ká wo ẹni tó yẹ kí a mọ̀ pé orí ẹ̀ pé ṣebí ẹni tẹ́ fi jẹ ìmáàmù yín l'Ógbómọ̀ṣọ́ ni, kẹ wá gbọ́ nǹkan táwọn ọmọ àlè, àwọn olórí burúkú ọmọ ìrankíran tán wà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pera wọn ní ìmáàmù, tán wà ní ipò tẹ́ ẹ fi sórí ipò tẹ́ ẹ ní kán máa ṣaṣáájú yín, kán máa kọ́ yín lẹ́kọ̀ọ́, kẹ gbọ́ nǹkan tó lórí burúkú ọmọ ìrankíran tó pera ẹ̀ ní tọ́lẹ́ẹ̀tì Ògbómọ̀ṣọ́ yìí, kẹ gbọ́ ohun tó ń wí lórí mọ́ńbàrí. Bẹ́ẹ̀ náà ni wèrè kejì, ọmọ lásán èkejì ajá tó lóun jẹ́ mùfùtí Ìwó, ọmọ lásán, ọmọ rádaràda, àwọn olórí burúkú ọmọ, àwọn ọmọ ìrankíran títí tó fi dórí Saheed Shittu, tó fi dórí oníyàwó mẹ́ta, tó fi dórí Abdulhakeem, gbogbo wọn rándanràndan, àti bàbá wọn Wàlé Àsírì, àwọn bàbá ìrọ̀lẹ́ ayé àtàwọn Sàráfàdín, tẹ gbórí burúkú tí wọ́n máa ń sọ, ní tí wọn lè sọ nílẹ̀ Haúsá, ẹni tí àwọn Fúlàní fúnra wọn ò lè sọ sí àwọn ìran wọn, tó jẹ́ pé àwọn olórí burúkú tán láwọn ṣe ìsìláàmù ti mọ́là, ìsìláàmù Fúlàní ni wọ́n fẹ́ gbé wọlẹ̀ Yorùbá láti máa sọ̀rọ̀ àlùfàǹṣá, láti gorí mọ́ńbàrí tó yẹ kẹ́ ẹ ṣe wáàsí gidi, kẹ́ ẹ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Islam, kẹ́ ẹ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí ilé ayé ṣe rí nìyí, bá ṣe lè gbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú àlàáfíà. Wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ̀sọkúsọ, wọ́n rí orí mọ́ńbàrí yẹn gẹ́gẹ́ bí avenue láti máa sọ nǹkan tó wù wọ́n, nígbà tó jẹ́ pé wọ́n lẹ́ni lẹ́yìn, Sókótó Kàlífètì ń bẹ lẹ́yìn wọn, Gúnmi ń bẹ lẹ́yìn wọn, àwọn tí ń bẹ lẹ́yìn wọn nù àwọn Pàntámì, àwọn Mọ̀dúrù Ṣẹ̀rífù àbí kí náà ń pè é, àti Ṣẹ̀tímà, gbogbo wọn nílẹ̀ Haúsá wọ́n ti lọ bá wọn ṣèpàdé tí wọ́n ti fún wọn lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀, ẹ lọ kó gúrúùpù yín jọ, tí wọ́n bá fi lè gọ̀ sí yín lọ́wọ́ tí sàríà wọlé, á wá kó gbogbo iṣẹ́ burúkú fún yín, ẹ máa wá pa gbogbo àwọn tẹ́ ẹ rí gẹ́gẹ́ bíi wípé ẹ̀sìn wọn ò dúró déédéé, ẹ̀sìn wọn kò tọ́ súnà, kò bá lànà ìsìláàmù mu. Ẹ rí pé lórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ fi ìmáàmù yìí jẹ, ẹ̀yin tẹ́ ẹ ní kó wá máa ṣe ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ láì sọmọ Ògbómọ̀ṣọ́, ṣe rí pé alábọ̀dé ni yín, ṣe rí pé aládánwò ni gbogbo yín, ṣe rí pé kà ni yín, ṣe rí pé tẹ́ bá kú gan lénìí ẹ lè rọrùn dé sí, ṣe rí pé Ọlọ́run ò ní gbàbọ̀ yín. Ẹ̀yin náà mo fẹ́ ká gbọ́ ìyàtọ̀ láàárín ọmọ Fúlàní àtẹni tó pe rẹ̀ lọ́mọ Yorùbá, kẹ wá wo ẹni tó ń ṣojú ìran ẹ̀ dáadáa, kẹ wá wo ẹni tó ní làákàyè nínú ẹni tẹ́ fi jẹ ìmáàmù àti ọmọ Fúlàní gangan tó jẹ́ pé àwọn ni wọ́n mú Islam wọ ilẹ̀ Haúsá tí wọ́n dẹ̀ dominate wọn, tán dẹ̀ gba ilẹ̀ onílẹ̀ lọ́wọ́ wọn, kẹ wá gbọ́ gbogbo strategy wọn bí wọ́n ṣe máa ń gbalẹ̀ onílẹ̀, tẹ́yin olórí burúkú ọmọ kan wà nílẹ̀ Yorùbá tẹ́ dẹ̀ ń work towards bẹ́ẹ̀ ṣe máa gbé ilẹ̀ ìran yín, bẹ́ẹ̀ ṣe máa gbé sọnù fún àwọn Fúlàní. Okay, some Fulani content creators will stitch this video and say I'm being sponsored by, I don't know, I'm being this and that. I'm not a Fulani. I'm a Fulani 100%. You can go and investigate my ethnic background. I'm a Fulani girl, okay? And I want to say that put Fulani in power at your detriment. At your detriment, okay? And Ghanaians understood this fact. This is why they didn't allow them to be in strategic positions of power. They limit the kind of power. Of course, they involve them in politics and all that, but they don't hold significant amount of power in Ghana. And that is why they're angry. They're not angry because, no, they're angry because Fulanis are not in a strategic position of power. Come and check the northern Nigeria where they hold significant amount of power. Look at the atrocities that is happening, and they are the one causing it all. Okay, go to the south. The southern Nigeria is not infested with banditry and massacres because Fulanis are not in power there. They are powerless there. They are there, but they don't hold any power there. And some people are saying Sankara is a Fulani because Sankara was a Fulani. Look at the atrocities they are causing in Mali. Look at the atrocities that, if not for Traore who came and decided to stop them. Look. So yes, Fulanis
are good when you put that, when you don't allow them to be in strategic position of power. They're peaceful, lovely. All right. The greatest sabotage you can ever do for yourself, as especially the South, I'm talking to you now, is to allow Fulanis to come, and they will come in the name of Islam. Okay, this is what happened to the North. This is the strategy that Danfodio used, and they want to use that same strategy in Southwest. All right, they will say, oh, we are of the same the kind of Islam that Fulanis are practicing is not the one that you're practicing. No. That is why your side is peaceful and our side is chaotic. The recent massacre that happened in Kwara North, in Waro community, it was Islam. They came and they came to the community and said, okay, we want to preach Islam to do in a Muslim community. Are you joking with me right now? Are you kidding me? So yes, powerful Fulani entities are the problem. Bye. Gbogbo àwọn tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀ b'Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder ó dẹ̀ lè explode anytime little strike ó máa explode wẹ̀ gbogbo wa dẹ̀ ní kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mórí bọ́ torí ẹ̀ ó kàn yín bàbá kábíyèsí ó kàn yín ó rà lẹ́ bá ní. ṣé ẹ ti wá rí yàtọ̀ láàrin ọmọ àlè àtẹ ọmọ ọkọ? ṣé ẹ ti rí ọmọ tó ní làákàyè àti ètè kó dọ́sọ̀dọ̀sì lásán sórí tẹ́ gbé sórí múmbà ní tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó lè fa ìdààmú tó lè fa wàhálà tó lè mú kí ìlú dàrú tó lè mú kí ọba àti gbogbo ìlú dojúrú tó lè mú kí gbogbo ọkàn ará ìlú kó sókè hílahílo òun nìkan ló máa gorí múmbà rí tó máa sọ. ọ̀tọ̀ ló ní pé ìlú Ògbómọ̀ṣọ́ jókòó sórí gunpowder pé kò sì sẹ́ni tí ò ní kàn tó bá ṣẹlẹ̀ tí any small thing tó bá ignite ẹ̀ báyìí àwọn máa dá wàhálà lẹ̀ àwọn máa bẹ̀rẹ̀ sí í pààyàn ìtumọ̀ tó ń sọ fún yín nìyẹn. wọ́n ń retí nǹkan kan tó kàn máa kàn pé tó kàn máa lu ó ní any little strike bó ṣe wù kó kéré mọ́ tó bá fa wàhálà àwọn ti ṣetán wọ́n ti rẹ́dì wọ́n ti kó sí wọn lórí wọ́n ti sanwó ẹ̀mí yín fún wọn pípa lókùn tó máa bẹ̀rẹ̀ sí í pa yín. ṣé ẹ ti gbọ́ òun náà ló tún jáde síta again ló tún sọ fún yín pé ẹni tí ò bá gbà fún Sókótó pípa náà ní káwọn ó pa á. ibi tẹ́ ẹ máa ti máa wò nìyẹn pé irú èèyàn wo gan làwọn olórí burúkú irú ibo náà ti gba ẹ̀sìn tiwọn. ẹ̀sìn apààyàn ní tí ẹ̀sìn wọn sọ ní odidi ìmáàmù ìlú sọ fún yín pé káwọn ó pa pípa yìí ni. ẹgbẹ́ sí làákàyè tí ọmọ àrímọ̀ yìí sọ àti nǹkan tí olórí burúkú ìmáàmù yìí sọ tẹ́ ẹ pè ní tọ́ílẹ̀tì ilé ayé lára tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ yìí nǹkan tó sọ sínú afẹ́fẹ́ yìí àti nǹkan tí ọmọ yìí sọ ẹgbẹ́ sí làákàyè ẹ wá máa wò pé Fúlàní gẹ̀ ọmọ Fúlàní ló ronú báyìí ló ní làákàyè ló lè ronú báyìí pé ẹ má gba àwọn ìran mi láyè wọ́n bá yé yín jẹ́ o àwọn ìran tèmi ti wá wọ́n bá yé yín jẹ́. ibẹ̀ ni olórí burúkú ọmọ kan ló ti wá jókòó sínú ìran titi yín gangan ló ti ń sọ fún yín pé gbogbo tí àwọn eléyìí bá fẹ́ fi ba ayé yín jẹ́ dandan ni káwọn sọ̀pọ́ọ̀tì wọn dandan ni fún àwọn láti fọwọ́sowọ́pọ̀ láti ta ìran yín dànù láti ba ayé ìran yìí jẹ́. ẹ mójútó ẹ̀yin àgbààgbà ẹ má jẹ́ kí ẹ̀sìn tí ẹ̀ ń sìn kó ba ìran yín jẹ́